هذا بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo kí wa ní ààyè tí gbogbo wa wà pátápátá ní gbogbo ibi tí a bá ti ń gbọ́ mi. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn odi, mo kí yín. Èmi ọmọ yín náà ní Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni, ẹ máa darapọ̀ mọ́ yín kí ẹ dẹ̀ bá mi share ètò mi, nítorí pé mi náà ni èmi ọmọ yín tẹ́ ti ń rí. Mi ò ní kú mọ́ yín lójú, ẹ̀yin náà ò ní kú mọ́ mi lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ máa bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé, ẹ bá mi share débi tó bá yẹ kó kàn, ẹ bá mi share ètò yìí débi pé gbogbo yín ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi lẹ́nu mi. Ẹ mọ̀ pé mi kì í mú èèrà. Tá a bá rí ọ̀rọ̀ ní tiwa, a máa ń jọ̀ kó tó di pé a sọ, a dẹ̀ máa rí pé a gbé yẹ̀wò kó lè rí pé a wí kó má dàgbà pé èèyàn ṣe ọ̀rọ̀ sọ. Ọlọ́run ọba aláàánú kò ní jẹ́ ká ṣe ọ̀rọ̀ sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tẹ̀dùmàrè. Mo wá kí yín lọ́pọ̀lọpọ̀, mo fi kíkí yẹn tí mo fi ń kẹ́yìn bàbá mi àtẹ̀yìn ìyá mi nílé lóko, mo fi ń kí bàbá mi Emeritus, bàbá mi Professor Banji Akíntóyè Grandpa, mo kí yín lọ́pọ̀lọpọ̀, àánú Ọlọ́run kó máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àlàáfíà tó péye kọ́ náà bá mi tì sí yín. Bẹ́ẹ̀ náà ni mo fi tiwọn, mo fi ń kí Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkún, ọmọ ládéládì ládé aláàfin ọ̀ládé adé aládìkún lágbà àpò aláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni, torí tí mo gbé wá lálẹ́ yìí, ètò tó jẹ́ pé tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni mo wá kí ọ̀pọ̀lọpọ̀ àgbààgbà, mo kí ọ̀gá mi Kóìkì, mo kí Oyèdára, mo kí Masbi, gbogbo ẹ̀yin àgbààgbà mídíà pátápátá, David Hamilton, gbogbo yín mo kí gbogbo mídíà láti ibi tó ti bẹ̀rẹ̀ dé òpin. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa wo ohun tí bàbá mi Chief Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n sọ fún wa, tí wọ́n pè wá. Bẹ́ẹ̀ ni, tí wọ́n sọ fún wa pé ká lọ sínú ẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ àwọn ará bí. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àwa ń pèpè fún peace. Tọ́, mo kí yín lọ́pọ̀lọpọ̀, èmi náà ni. Ẹ jọ̀ọ́ bá mi share ètò mi tẹ́ bá ń gbọ́ mi yékéyéké. Tó bá yẹ pé ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé torí kíní agbóhùnsáfẹ́fẹ́ tí mo lò, bóyá ẹ wá ń gbọ́ mi tí mo fi sí bíbà. Tó bá yẹ pé ń gbọ́ mi, ẹ jẹ́ kí n mọ̀. Tó bá yẹ pé ń gbọ́ mi yékéyéké, tí ẹ bá gbọ́ mi rárá, ẹ jẹ́ kí n mọ̀. Bẹ́ẹ̀ ni, torí ẹ̀ kó tó di pé tí ò bá ṣiṣẹ́ kí n tètè yọ dànù, kó tó di pé a bẹ̀rẹ̀ ọ̀rọ̀, a bọ́ ságbá mi ètò. Ìdí nìyẹn. Ẹ jẹ́ kí n mọ̀, ẹ bá mi tẹ yes tẹ́ bá ń gbọ́ mi yékéyéké, tí ẹ bá gbọ́ mi rárá, ẹ bá mi tẹ no. Ẹ jọ̀ọ́ kí a lè tẹ̀sí nǹkan tí à ń lò náà ni. Àkọ́kọ́, tẹ́ bá ń gbọ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ jọ̀ọ́ nílé lóko lájò lẹ́yìn odi, ẹ bá mi tẹ yes tẹ́ bá ń gbọ́ mi. Tó bá yẹ pé ẹ gbọ́ mi dáadáa yékéyéké, ẹ bá mi tẹ yes. Ẹ jọ̀ọ́ kó tó di pé a gbọ́ ságbá mi ètò, kẹ́ẹ̀dẹ̀ bá mi share ètò mi. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi share. So ètò alẹ́ yìí, ẹni tó bá fẹ́ pè lórí n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí bàbá mi Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sọ sí etí aráyé, tí wọ́n sọ fún gbogbo gómìnà pátápátá, òun náà ni lórí ọ̀rọ̀ àwọn tani o, lórí ọ̀rọ̀ àwọn àjòjì tí wọ́n wọnú ìlú. A fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nípa pé kí àwọn gómìnà kan máa tu ilẹ̀ fún gbogbo àwọn ará bí nílé lóko lájò lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kí gbogbo gómìnà kan máa tulẹ̀ fún wọn. Tí bá yẹ pé ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ yes. Ẹ má jẹ́ kí n kàn máa dọ̀rọ̀ lẹ̀ lọ. Ìdí tí mo fi ń sọ pé kí ẹ bá mi tẹ yes nìyẹn. Tọ́, gẹ́gẹ́ bí tí mo ń sọ lé lórí, bẹ́ẹ̀ náà ni mo mú ọ̀rọ̀ bàbá wa Olúbàdàn Kábíyèsí tí wọ́n wàjà ní mọ́júmọ́ àná. Mo mú ọ̀rọ̀ tí wọ́n náà wá sí orí agbègbè lálẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni mo mú ọ̀rọ̀ ẹnìkan ni Marcus, mo mú ọ̀rọ̀ tiẹ̀ náà wá sórí ètò lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni, torí màá play voice note tòun náà. Wọ́n á máa gbé ní ẹsẹsẹ, á gbé ní ẹsẹsẹ.
á gbé ní ìpele ìpele torí bí igi bá ṣe wó lugi bẹ́ẹ̀ náà láti máa gbé òkè ẹ̀ náà lákọ́kọ́ máa gbé bó ṣe lọ lọ́kọ̀ọ̀kan. Ẹ bá mi ṣí ètò yìí tẹ́ bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín tí ẹ bá ń gbọ́ mi, ẹ bá mi tẹ̀ yes. Tí ẹ bá gbọ́ mi rárá ẹ jẹ́ kí n mọ̀, ẹ má wulẹ̀ jẹ́ ká dààmú lórí ètò tí ẹ bá gbọ́ mi, ẹ jọ̀ọ́. Ìdí tí mo ṣe ti sọ̀rọ̀ látẹ̀kan nìyẹn o, tí mi ò ṣe ti bẹ̀rẹ̀ ètò òun mo ṣe ní kí ẹ comment bá pẹ́ ń gbọ́ mi, ẹ bá mi tẹ̀ yes. Torí kinní tí mò ń lò yìí, tẹ́ bá rí kinní yìí tí mò ń lò yìí, mo ṣe gẹ́ẹ̀tì ẹ ní bóyá wá ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́ mi tí mọ̀, ìdí nìyẹn. Ẹ bá mi tẹ̀ yes, ẹ bá ń gbọ́ mi. Bóyá kí a máa bá ètò wa lọ níbi tí a ti ń gbé, níbi tí a ti bẹ̀rẹ̀ ká máa bá ètò náà lọ. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí kẹ́ ẹ tètè kẹ́ wá gbọ́ mi, ẹ súnmọ́ bí kẹ́ wá wo ohun tó ń lọ káàkiri nílẹ̀ káàárọ̀ òjíire. A ní pé nǹkan ṣẹlẹ̀ nínú ìlú. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu, mo máa kí yín ẹ kú iṣẹ́ takuntakun, mo máa kí yín lọ́pọ̀lọpọ̀, mo fi gbogbo tí kíkí ọlá mo fi kí yín, ẹ máa kú iṣẹ́. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu, nǹkan tí máa kọ́kọ́ sọ ni pé àwa ọmọ ìlú, àwa aráàlú a faramọ́ ń tẹ́ sọ. Mo mọ̀ pé ẹ wà nípò agbára, mo mọ̀ pé kò sí ń tẹ́ lè lò nínú agbára, gbọ́ gbogbo nǹkan tó lọ yìí pátá lẹ mọ̀, gbogbo tó ṣẹlẹ̀ pátápátá òun lẹ rí, gbogbo ẹ̀ lẹ mọ̀ pátápátá. Kò wáyé kẹ́ ẹ dákẹ́ lórí ẹ̀ pé ẹ tún máa sọ pé kí wọ́n máa tu ilẹ̀ fún àwọn Fúlàní, kí gbogbo gómìnà kan máa tulẹ̀ fún wọn. Ó lọ fà o. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ọ̀rọ̀ yìí lọ fà, ọ̀rọ̀ yìí lọ fà o. Ẹ jẹ́ ká bá wa gbé yẹ̀wò, ẹ bá wa gbé yẹ̀wò, kìí ṣe sí ẹkàn máa ní a máa dákẹ́ lé lórí lọ́rọ̀ eléyìí o. Ọ̀rọ̀ yìí ẹ̀ ṣe dákàn máa dákẹ́ tá a máa jòkó lé lórí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, mo kí bàbá mi Bello Olúwabánjọ àbí Olúwabẹ́ńgà àbí Olúwàgbéǹga dẹ̀ ni, Olúwàgbéǹga sọ́rí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ sẹ́ ń gbọ́ mi kéèké tẹ́ bá ń gbọ́ mi dáadáa kẹ́jẹ́ mọ̀. Àwọn ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lájò lẹ́yìn odi, tá a jẹ́ olóòótọ́ tí èsì pé àtẹnujẹ ló pa wá. Àwọn ò fara mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu lórí wípé wá sọ fún àwọn ènìyàn láti rí pé wọ́n mú àwọn nǹkan yìí, ẹni kí àwọn gómìnà máa túlẹ̀ fún gbogbo àwọn Fúlàní, àwọn àjòjì yìí kan lè máa ríbi gbé, kan dẹ̀ lè máa ríbi jakò sí. Ilẹ̀ tẹ́ni kí wọ́n tún fún wọn yìí gan, èrè lọ fáwọn ọmọ ìlú níbi tí gbogbo nǹkan ti wọ́n. Ọ̀rọ̀ tèmi lálẹ́ yìí ó ṣe pàtàkì fún yín bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ wò ó dáadáa o. Wọ́n jíyàn gbé lọ́tùn, wọ́n jíyàn gbé lọ́sì láti ìgbà tẹ́ ti lọ sọ́dọ̀ IBB Babangida, tẹ́ ẹ máa dé èsì tẹ́ ẹ fọ̀ ní pé kí gbogbo gómìnà kí wọ́n lọ tukọ̀ ilẹ̀ fún gbogbo àwọn ará bí àwọn àjòjì nílẹ̀ wa. Nílẹ̀ Yorùbá àwọn ò faramọ́ o. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ a fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ̀rọ dáadáa. A mọ̀ pé ẹ ti pàṣẹ, ẹ ti lo nǹkan tẹ́ bẹ́ẹ̀ lò, ẹ ti lo agbára, ẹ ti lo ipò, ẹ ti lo bẹ́ẹ̀ ṣe tó, ẹ ti lò pé ẹ̀yin lẹ wà ń bẹ̀. A mọ̀ pé a lè mú yín àtó dá yín mú, àmọ́
wọ́n pa àwọn ènìyàn ní ìrèdó kẹ̀yìn bàbá mi Bọ́lá Ahmed Tinubu torí pé a pọ́n yín lé, a gbà fún yín lásìwájú. Mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ṣe kò dùn mọ́ wa nínú o, nítorí kíni ẹ wò ó, ẹ bá wá àtúnṣe sí tó wà nílẹ̀ yìí. A ní dákẹ́ kí tara wa kó bá wa dákẹ́ o, ẹ gbọ́ mi yé, a ní ṣe kíni o, a ní dákẹ́ kí tara wa kó bá wa dákẹ́. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu ẹ rò dáadáa o kẹ́ ẹ tó ṣe, ẹ gbìyànjú kẹ́ ẹ rò ó kẹ́ ẹ tó wí, nítorí pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ anybody kankan nínú o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́tùn tó ṣẹlẹ̀ lósì, wọ́n ń gbé pa àwa rí i pé ó dà pé kò bìkítà níwájú yín, kò kàn yín, kò kàn yín, torí ìlú kò kàn mí la rí pé ẹ̀ ń lù. Pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ yìí, báwo lẹ ti fẹ́ kó jẹ́? Báwo lẹ ti fẹ́ ká ṣe nígbàgbọ́ pẹ̀lú ẹ̀? Ẹ jọ̀ọ́ bàbá mi Bọ́lá Ahmed Tinubu, mo rọ̀ yín mo bẹ̀ yín o, láàyè tẹ́ ẹ wà, mo rọ̀ yín mo bẹ̀ yín láàyè tẹ́ ẹ wà. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ lọ wò ó, kẹ́ ẹ farabalẹ̀ wò ó dáadáa. A ní ṣìṣe o, a ní ṣìṣe o, ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ nìyẹn. A ní ṣe kí ni o, a ní ṣìṣe, torí wípé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ bá a gbé yẹ̀wò dáadáa, ẹ bá a gbé yẹ̀wò, kí lẹ wá rí débi pé ẹ wá sọ pé bóyá àwa àbí bóyá tí à ń ṣe ẹ gbọ́ mi yé, bóyá àwa yìí ká ń pariwo lọ́tùn lósì. Ọ̀rọ̀ yìí ti jó lórí kókó tó pé ó ti dásìkò tá a máa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu. Lọ́rọ̀ yìí mo bẹ̀ yín, ẹ lọ sí àtúnṣe o, ẹ lọ sí kíni, ẹ lọ sí àtúnṣe, kì í ṣe eré, kì í ṣe eré o. Ẹ bá a ṣe àtúnṣe, torí pé torí òní kọ́ torí ọ̀la ni làá fẹ́ pariwo eléyìí. Mo wá bẹ̀ yín, mo rọ̀ yín, mo fi gbogbo àwọn alálẹ̀, gbogbo àwọn ọmọ Yorùbá mo fi ń bẹ̀ yín, ẹ má jẹ́ ká ṣe mistake bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ ká ṣe mistake o, ẹ lọ wá nǹkan ṣe sí i. Mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín. Mo wá yà gbàrà sí ọ̀dọ̀ Kábíyèsí Olúbàdàn, mo yà dọ́dọ̀ wọn, kọ́lọ́hun ọba kó bá wa tẹ́ yín sáfẹ́fẹ́ rẹ̀ o, kó bu yẹ̀pẹ̀ burúkú kúrò níwájú yín. Mo dẹ̀ kú gbogbo àwọn ẹni tó lọ pátápátá lórí àwọn ta lọ́lọ́run tí wọ́n lọ sẹ́yìn. Àánú Ọlọ́run máa wà pẹ̀lú gbogbo wa káàbàtà. Olúbàdàn lọ, ara tá à ń sọ nìyí, kò sẹ́ni tí ò ní kú, ikú àlìmọ́ọ̀tù, ikú tá a máa kú níjọ́ kan tá a máa gbàgbé ara wa, ikú yìí. Ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ ikú, ọ̀rọ̀ tó le, ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé bó ṣe lọ leléyìí inú ayé. A wá sọ ọ̀rọ̀ ikú, ẹni bẹ́ẹ̀ kọ́, ẹni báwo ni ti kú ṣe jẹ́. La ilaha illallah. Ẹ jẹ́ ká gbé ara wa sí ipò pé gbogbo ìgbà pé a máa kú níjọ́ kan. Ẹ mọ̀ pé mi máa ń sábà sọ̀rọ̀ ikú púpọ̀. Ó mú mi tí mo fi máa ń ronú látara àwọn nǹkan tí mo fi níbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Gbogbo ẹni tó bá ti ń ronú nípa ikú, ó dandan kó níbẹ̀rù Ọlọ́run. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ àti láti jókòó tì.
Olúbàdàn, mo wá kí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn nílé lóko ládò lẹ́yìn odi pé a kú ara fẹ́ra kù, a kú ìfaradà, a kú ọ̀rọ̀ ẹni ire tó lọ. Ọlọ́run ọba kó bá bu yẹ̀pẹ̀ burúkú kúrò níwájú wọn. Bẹ́ẹ̀ ni, kí Ọlọ́run bá wa ṣe kí ni o, kó bá bu yẹ̀pẹ̀ burúkú kúrò níwájú wọn. Ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátápátá nílé lóko, ládò lẹ́yìn odi, nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ẹ̀yin ọba, ẹ̀yin afọbajẹ, mo fẹ́ pè yín ṣàkíyèsí. Ẹ̀yin afọbajẹ, mo fẹ́ pè yín sí àkíyèsí. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ rò dáadáa kẹ́ tó fìyàn jẹ. Mo mọ̀ pé ṣísẹ̀ntẹ̀lé ni bí wọ́n ṣe ń tọ́ ọba ìlú Ìbàdàn, bẹ́ẹ̀ ni, a dẹ̀ mẹ́ni tó kù. Àmọ́ ẹni tẹ́ bá mọ̀ pé kò lè bá wọn ṣẹ̀ṣẹ̀ ṣe wọn, ẹ má jẹ́ kó dóde ọba o. Ẹ̀yin èèyàn olójú kòkòrò, pásítọ̀ ni yálà àfáà ni, àbí ọmọ tó jẹ́ mùsùlùmí tẹ̀lé mọ̀ pé ẹ̀ lè fẹ̀sìn tẹ́ ṣe lẹ́bọ̀, ojú kòkòrò pé ká dé síbi ipò yẹn, òun lẹ fẹ́ ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má da ìṣẹ̀ǹbáyé babalábaba yín rù. Ẹ ṣe bí wọ́n ṣe ń ṣe ẹ̀yin afọbajẹ. Ẹ má fi owó tò ó. Mo kí yín Mr. Akínlọ́lá. Mo á kí yọ̀. Torí àwọn nǹkan yìí, bàbá yìí lọ dolóògbé lónìí. Wọ́n kú ẹ̀gbọ́, wọ́n wàjà ni. Wọ́n yàtọ̀ sáwọn tí jẹ́ pé àwọn kan gbé wọn pa. Abẹ́ẹ̀rí, wọ́n fọwọ́ rọrí. Ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. Gbogbo ẹ̀yin ọba tó kù, ẹ dákun, ẹ lọ ronú padà kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ kú máa jẹ́ èrò kan níwájú yín pé ẹ máa fi pè é níjọ́ kan. Mo kí Mrs. Ògbólúwa Lizzy. Mo kí yín mà. Ọmọ akínú kí yín. Gbogbo bẹ́ẹ̀ wọlé náà ni mò ń kí yín lọ́kọ̀ọ̀kan. Bàbá mi, Ọlọ́run àforíjì yín. Ẹ wo ẹni tó bá tó kù, èèyàn tó yẹ, èèyàn tó tọ́. Ẹ má jẹ́ ká fi pé bóyá alágbájá kan ṣe pé máa àbí kíní kan ó fẹ́ gbé ẹ̀sìn ní ìwọ orí pálásì o. Ẹ jọ̀ọ́, oríṣiríṣi là ń rí lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni bàbá mi Yorùbá Nation no going back ni. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ẹ gbọ́ winiwini lẹ́nu mi lálẹ́ yìí o. Tọ́, mo tún wá fẹ́ fẹsẹ̀ kan ya sọ́dọ̀ bàbá mi Tinubu padà. Torí ẹ̀yin tí ẹ̀ ń wọlé. Bàbá Bọ́lá Ahmed Tinubu, mo rọ̀ yín, mo bẹ̀ yín o. Mo á fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi bẹ̀ yín. Ẹ dákun, ẹ wo ọ̀rọ̀ Yorùbá dáadáa. Mo bẹ̀ yín, ẹ wo ọ̀rọ̀ Yorùbá o. Ẹ má jẹ́ kó di nǹkan míì. A bẹ̀ yín. Torí tí ẹ ní pé kí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n máa fún àwọn àjòjì yìí kán máa bulẹ̀ fún wọn. Ṣé bó ṣe tọ́ nìyẹn ẹ̀yin bàbá mi nílé lóko? Bàbá Bọ́lá Ahmed Tinubu sọ pé kí àwọn gómìnà kí wọ́n máa bulẹ̀ fún àwọn Fúlàní nínú ìlú wọn.
ọmọ Yorùbá ṣé n tá a fẹ́ ni àbí n tá a fẹ́ gbà? Ṣé ẹ faramọ́ àbí ìfaramọ́? Ewu ti wọlé nù. Eléyìí tí wọ́n ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mọ̀. Eléyìí tí wọ́n wọlé tí wọ́n ti pọ̀ jù wá lọ nínú ìlú tí rí. Tó bá wá di pé wọ́n wọlé pátápátá, gbogbo àwọn Árábù yìí wọ́n wọlé tẹ́lẹ̀ bí pé wọ́n máa padà lé Yorùbá ìwà ní símọ́ ní orílẹ̀-èdè. Yorùbá máa dàbí ẹni tó ń wọ̀wọ̀ sùn bí àwọn Fúlàní. Yorùbá tí wọ́n bá fẹ́ kí Yorùbá má ṣe parun, òun làwọn sáré la ṣe ń pariwo síta. Ẹ bá mi ṣí ètò yìí kí wọn kó lè dọ́dọ̀ wọn pé àwọn ọmọ Yorùbá àfẹ́ o. Kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n má pín ilẹ̀ kán má lọ pé káwọn gómìnà láyé ìwọ gómìnà. Ṣé ẹ rí gómìnà tó wà lọ́sùn yìí kí ló ń jẹ́ náà? Ẹ jẹ́ rán mi létí gómìnà Ọ̀ṣun. Gómìnà Ọ̀ṣun state, ẹni bá rántí ẹ̀ kó rán mi létí. Gómìnà Ọ̀ṣun sì ti pariwo síta, àwọn ọlọ́pàá ti fún un ní wọ́n ti pè é wípé àwọn aráabí ti fẹ́ máa jíyàn gbé nílùú Ọ̀ṣun state. Wọ́n ti fẹ́ máa kidnap school, wọ́n ti fẹ́ ya wọ̀lú pé information tó tẹ àwọn lọ́wọ́ ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni bàbá mi Adélékè, gọ́vnà Adélékè, ó ti pariwo síta lánàá. Bàbá Bọ́lá Ahmed Tinubu dẹ̀ ní kí wọ́n máa tú ilẹ̀ fún wọn. Ẹ̀yin gómìnà kí lẹ rí sí? Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá kí lẹ rí sí? Sẹ́yìn náà fẹ́ tulẹ̀ fáwọn àjòjì tí wọ́n pa wáyìí ni nínú igbó? Ǹjẹ́ sọ́wọ́n bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ ogbó inú igbó wa tán? Ǹjẹ́ ṣé wọ́n mọ igbó wọn wọnú igbó rí? Wọ́n mọ ibi tí igbó dé? Bàbá mi Bọ́lá Ahmed Tinubu, ẹ ti ń ṣe bó àti fẹ́ máa yìn yìí, ẹ má lọ ṣe mistake níbi eléyìí o. Gbogbo àwọn bàbá wọlé sórí ká gbogbo wọn ló kọ́ fún yín ẹ̀ ń parẹ́. Ọ̀rọ̀ yìí yé yín dáadáa o. Ní sàṣetì. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ rò ó. Mo fẹ́ kẹ́ ẹ jòkó lé lórí kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Mo bẹ̀ yín ni bàbá Bọ́lá Ahmed Tinubu, àwọn ọmọ Yorùbá sọ fẹ́yìn gómìnà, ẹ̀yin lọ́balọ́ba. Bẹ́ẹ̀ ni bàbá mi Adélékè, Mr. Rahim, mo kí yín. Ẹ̀yin lọ́balọ́ba, a máa kí yín lẹ́kọ̀ọ̀kan. Gbogbo wa máa pariwo báyìí. Ẹ má fún àwọn ará bí nílẹ̀ o, ẹ má tulẹ̀ fún wọn. Ẹ̀yin lọ́balọ́ba sẹ́rí tí wọ́n ṣe fún yín o. Wọn pa gómìnà kankan o. Ẹ̀yin ọba náà ń pa o. Àwọn ọmọ tá ìjọba lólórí náà ń pa o. Ẹ̀yin ọba ìlú. Eléyìí tí mo sọ yìí, gbogbo ẹ̀yin ọba. Ẹ̀rù onísọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ tètè kéde padà fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé kò sí tó jọ o. Ẹ kéde fún gbogbo àwọn gómìnà yìí pé kò sí tó jọ o. Àwa sáré pé kí nǹkan má ṣe yín, ẹ̀yin ò sáré pé kí nǹkan sáré fún wa. Ẹ̀yin kábíyèsí wa, kí la ṣe fún yín? Tí n tó ṣẹlẹ̀ ò ṣẹlẹ̀ sáwọn ọba ni ní jáde pẹ́pẹ́ pé àwọn Ìbà Gani Adams àti Sunday Igboho. Ní jáde pẹ́pẹ́ pé àwọn jagunjagun. Ń wo àwọn ọ̀dọ́ níran, ń wo àwọn ìyá wa níran, àwọn bàbá wa níran nì. Nísìnyẹ̀ tí wá sọ̀rọ̀, wọ́n ti wá pàṣẹ látòkè pé àbí kẹ́ máa tulẹ̀ fún wọn. Ó lé orúgbó bọ́ o. Ó ti rúgbó lójú ẹ̀ báyìí. Ó ti rúgbó kanlẹ̀. Ó ti wá rúgbó lójú ẹ̀ o. Ẹ má jẹ́ ká gbà o, ẹ má jẹ́ ká sùn. Ọ̀rọ̀ yóò ṣe nǹkan tí a máa sọ̀rọ̀ ká máa pariwo lórí. Mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn. Mo wá bọ́ sórí ọ̀rọ̀ Ìjìnlẹ̀ Marcus, ọmọ ìyá Onítìrí. Dúpẹ́ Onítìrí, bẹ́ẹ̀ ni. Tó ní òun jẹ́ aya Abíọ́lá. Gbọ́ mi yé? Ọ̀rọ̀ ẹ̀ ni mo wá bá lónìí.
torí pé àwọn voice note kan lórí irọ́ òun ni màá sọ lónìí yìí tó jẹ́ pé a ní parọ́ fúnra wa lé lórí ẹ gbọ́ yínkìyínkì ọ̀rọ̀ lẹ́nu mi. ìyá gbọ́nkán bẹ́ẹ̀ ni bóyá ẹ máa wá gbọ́ nígbà kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ dáadáa. tó bá ní ẹni àjà tẹ̀mí yá àìjẹ́ àìsájú ẹ̀kan ṣùgbọ́n ẹ má kàn jù rárá láti màmá sọ wípé àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ àfẹ́ ogun àfẹ́ ìjà lórí ìrìn àjò yìí ní ọgbà tí wọ́n ti sọ pé àfẹ́ ìjà àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ alẹ́ ti lọ bàbá ẹ má bínú. ẹjẹ tẹ bá ń gbọ́ dáadáa ju ọba mi sọ̀rọ̀ ẹ wá ní pé yẹ ẹsẹ bá ń gbọ́. àfẹ́ ogun àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ sùúrù náà ní bẹ́ẹ̀ àfẹ́ ogun àfẹ́ ìjà lórí ìrìn àjò yìí ní ọgbà tí wọ́n ti sọ pé àfẹ́ ìjà àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ alẹ́ ti lọ bàbá ẹ má bínú. wọ́n lábẹ́lẹ́ ń bọ̀ ọ́. tí wọ́n tó sọ pé àfẹ́ ìjà àfẹ́ ogun àfẹ́ ìtàjẹ̀ sílẹ̀ sùúrù náà ni a máa fi tó sùúrù náà fi tó débi tá a bá dé lónìí sùúrù náà la máa fi tó parí ìyẹn túmọ̀ sí wípé ìjìnlẹ̀ máa kọ̀ àwọn ọ̀bẹ o bí àní dífẹ́ǹtì lẹ́wà o ẹ má ṣe statement yẹn ẹ má mistake rárá àní jagun ó túmọ̀ sí wípé àní dífẹ́ǹtì lẹ́wà ìjà tí èèyàn bá máa jà tí èèyàn bá máa padà jẹ̀bi èèyàn má kókó jà rárá èèyàn máa ń pa òwe kan ní ìjà ní láì ń jẹṣẹ ìjà tí ó jẹ́ wípé a máa jà tún máa padà tún jókòó a máa tún sọ ni àbájá àkókò bẹ́ẹ̀ kí ọ̀hún jókòó kí ọ̀sán lẹ́ẹ̀kan náà ju pé kí ọ̀sán pé òun fẹ́ dàgbò pẹ̀lú ẹni má gbàgbé pé nígbà tí ọkọ̀ báyìí wọ́n ní kẹ́ jáde kò sẹ́ni tó jáde nígbà reclamation lórí claim wọ́n ní kẹ́ jáde kò sẹ́ni tó jáde nígbà yẹn o nísìnyí lóòótọ́ ìjà jẹ gbogbo èèyàn àfọwọ́fà ẹ̀yìn èèyàn náà ni ló pọ̀ jù bẹ́ẹ̀ torí lọ́dún 2022 ọmọ pariwo títí ẹ̀gbọ́ nígbà 2023 ẹ má lọ dìbò fundamental human rights ni ẹ̀tọ́ yìí ni ní abẹ́ òfin àgbáyé ẹ lọ torí 10,000 torí 5,000 torí 2,500 naira ẹlòmíì torí 1,000 naira ó lọ dìbò ó wá délé tán sí ẹ wá ní dọdọdọdọ adélé gbọ́dọ̀ jáde lẹni gbọ́dọ̀ jáde lọ́la ní tó gbé ìjà. ẹjọ́ torí Ọlọ́run àwọn ẹni tó náwó sóko ìparun ṣé wọn ní jáde wọn ní pariwo síta pé adelé táwọn ń retí pé wọn ní pariwo torí ọmọ ní àbẹ̀wò ẹjọ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n rìn àjò yìí fúnra ara wọn wọ́n mọ bí àwọn ṣe ń rìn Ọlọ́run tó lè tọ́ wọn sọ́nà ẹ̀rọ ilé ṣẹ̀ṣẹ̀ tó wà láyé àwọn tọ́lọ́ bí ọlọ́run láti ọ̀la ọ̀láyé ọlọ́run sọ pé kí ọ̀la òkú gbọ́dọ̀ yẹ o bí ọlọ́run sọ pé oṣù tó bọ̀ òkú gbọ́dọ̀ yẹ o bí èsì wọn fún ẹ kò gbọ́dọ̀ yẹ èyí tẹ́ bá sọ wípé kìrìsìtẹ́nì ní àbí mùsùlùmí ní àbí ẹlẹ́sìn àbáláyé ní ẹ̀ nígbàgbọ́ nínú pé báyìí ni olúwa gbé láti inú màmá akẹ́kẹ́ ìgbógun fúnra yín gan ẹ̀ nígbàgbọ́ nínú kọ́tẹ́ yìí sí. ṣítọ́ ẹ̀ lè mọ déètì má jà parọ́ fún ẹ̀ lè mọ déètì tó bá lè máa jáde ẹ wo iye oṣù láti fi ń rí ìṣòwò láti May títí December May June July August September October November December oṣù mẹ́jọ January February March. bẹ́ẹ̀ ni irọ́ la bí. oṣù mẹ́wàá láti raise $1 million wọ́n ti náwó èèyàn ti dé halfway. láti oṣù mẹ́wàá so títí di àsìkò yìí so wọ́n tún wá sí January March kìíní kan owó yẹn ò tí ì pé iye tí wọ́n fẹ́ náà. ó yàn ti di halfway rárá reality ibẹ̀ ni mo sọ fún yín yẹ tí wọ́n sọ fún mi adélé máa jáde wọ anytime. ẹni má kọjú ọ ìyá tó bá kọjú tó lọ náà ẹgbàá gbèjọ ni tó sì lọ bẹ́ẹ̀ ni yára. àárọ̀ kùtù láti kéde báwọn gáàsì wà ní rédíò station tí sẹ́yìn tó sì lọ ṣọ́ọ̀kì. ẹ jọ torí Ọlọ́run ẹ rò ó àṣírí tú àbí òtú àṣírí ti tú báyìí àbí òtú Ìjìnlẹ̀ Market ti jẹ́wọ́ ó ti jẹ́wọ́ ìyá onítìrí tí ẹ bá gbọ́ tí wọ́n sọ ní bíbà yìí màá tún tún pé ẹni tó bá understand ẹ̀ dáadáa. àárọ̀ kùtù láti kéde báwọn àárọ̀ kùtù láti kéde fáwọn èèyàn tó ti wọ rédíò station. àárọ̀ kùtù láti kéde báwọn gáàsì wà ní rédíò station
kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn rántí tó 6 o'clock la. ẹ̀yin èèyàn àwọn oníbẹ̀rẹ̀ gbogbo ilé ìmọ̀ràn pẹ́ẹ́sì ẹ̀ ń gbọ́ magazine gbogbo ìròyìn pátápátá ni mo pè àṣírí ti tú o àwọn ẹni tó lọ fọ́ rédíò station amúlùúdùn tí àwọn èèyàn pariwo pé Ìgbòho olówó wọn ti fẹ́ mú ara wọn sọ̀rọ̀ báyìí wípé àwọn ọmọ táwọn ọ̀rọ̀ lọ sí rédíò station Ìgbòho Marcus ló sọ bẹ́ẹ̀ òótọ́ ni wọ́n ànáùnsì tó tọ́ níbẹ̀ Ìgbòho ọmọdé ọmọ ìmọ̀ ń pa ẹ̀ bàbá Akíntọ́lá ìmọ̀ ń pa ẹ̀ àwọn ọmọ Yorùbá tá a dúró àmọ́ ń pa ẹ̀ o ẹ̀ ń gbọ́ mi yé ó ti fẹ́ mú ara ẹ̀ jẹ́wọ́ wípé àwọn èèyàn tí ì lọ ṣọ́ọ̀ṣì ń gbà yẹn ẹni bá gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ẹ mọ̀ pé àṣírí ti tú ẹni dì àti lọ gbé ọ̀rọ̀ yìí tí ó sọ ẹ bá wa gbé ẹdẹ̀ bá wa sọ síta wípé kì í sọ ọmọ Adéyẹmọ o àwọn òmìnira 2022 ni o Ìjìnlẹ̀ Marcus ló ń jẹ́ ìyá onítìrí ní ọ̀gá wọn àwọn tí wọ́n lọ gba iléeṣẹ́ rédíò jẹ́ tí wọ́n lọ àtàkì rédíò station àwọn nìyí ẹ tuntun gbọ́. láti kéde báwọn dáìsí wà nípa ní rédíò station. bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. àárọ̀ kùtù láti kéde báwọn dáìsí wà nípa ní rédíò station. kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn rántí tó 6 o'clock la náà ṣe lórí program wa láwọn kan sọ pé káwọn ọmọ church wo ṣáàgó 4 lè máa ń lọ church. ṣé ẹ gbọ́ ọ̀rí dáadáa ṣá ẹjọ́ tẹ́ bá gbọ́ dáadáa yékéyéké tó yé yín dáadáa ẹjọ́ bá mi tẹ yẹ́sì ẹjọ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹjọ́ and again ẹni dà ti pè lórí ọ̀rọ̀ yìí o. àṣírí tí o. láti kéde báwọn dáìsí wà nípa àárọ̀ kùtù láti kéde jáde fún gbogbo àwọn èèyàn mo ń bá tún sọ ní o mo ń bá sajánẹ́sì ní o àárọ̀ kùtùkùtù Ìjìnlẹ̀ Marcus ló sọ bẹ́ẹ̀ àárọ̀ kùtùkùtù láti kéde wípé àwọn ọmọ wa ti wà ní rédíò station amúlùúdùn rédíò kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì o máa bá a lọ. kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn. wọ́n ní kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì nígbà yẹn. rántí tó 6 o'clock la náà ṣe. ó lè àwọn ọtí dáadáa 6 o'clock làwọn ànáǹsì ẹ̀ jáde. àwọn kan sọ pé káwọn ọmọ church. láti rí pé kí wọ́n lọ àtàkì rédíò station ní ìlú Ìbàdàn tó jẹ́ rédíò station amọ́mọ́bọ̀ Ìjìnlẹ̀ Marcus ló sọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn ọmọ Ìgbòho àwọn ọmọ Yorùbá nation ni àwọn kinní kan ni ẹ wò ọ̀rọ̀ náà ti clear dáadáa ẹ ṣẹ́gun bàbá mi ọ̀rọ̀ tó wà lẹ́yìn àṣírí ti tú kì í ṣe àwa ọmọ Yorùbá nation àwọn òmìnira 2022 ni àwọn ìyá onítìrí ló wọ́n dà wọn láti yí wípé kọ́ lọ àtàkì rédíò station amọ́mọ́bọ̀ ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin pépà pátápátá lágbàlá ayé nílẹ̀ Nàìjíríà ní gbogbo ẹ̀ka òjìire ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́rẹ̀ bá wa pín in dáadáa káàkiri kí gbogbo yín mọ̀ pé bó ṣe máa lọ lẹ́yìn ìyá onítìrí tọ́lọ́hún ni aya Bíọ́lá tí ọ̀dọ̀ sínú wọn tó yẹ pé girlfriend ló jẹ́ àbí bóyá àlèdè ni lọ́bẹ̀ẹ́jọ́ ni tó ń kílèmù pé aya onítìrí lé òun ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi so onítìrí ló sọ bẹ́ẹ̀ òun ló ní kí wọ́n lọ àtàkì amúlùúdùn rédíò station òun lélẹ́yìí tẹ̀ gbọ́ màá tó tún play kẹ́ tó tún gbọ́ o. Gbogbo mo sọ Ìjìnlẹ̀ Marcus ló sọ bẹ́ẹ̀. kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn rántí tó 6 o'clock la náà ṣe lórí program wa àwọn kan sọ pé káwọn ọmọ church wo ṣáàgó 4 lè máa ń lọ church. ẹ̀ ń gbọ́. everybody calm down. ìyà tẹ máa jẹ kò tí lè tẹ tí ń jẹ bọ. wọ́n ní ìyà tí wọ́n máa jẹ kò tí ì tẹ́ ìrìn àjò yìí
ìrìn àjò tá a máa rìn lẹ́ẹ̀kan náà tí ò ní sí ìrìn àjò wàhálà mọ́ níwájú ọmọ Yorùbá ni ní rédíò. ọ̀rọ̀ rẹ o àṣírí bá tú kórókótó. láti kéde báwọn dáìsí wà nípẹ́ ní rédíò station kò tí ì sẹ́yìn tó ti lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn rántí tó 6 o'clock náà ṣe lórí prógámù wa láwọn kan sọ pé ó káwọn ọmọ ṣọ́ọ̀ṣì wo ṣáàgó 4 lẹ máa ń lọ ṣọ́ọ̀ṣì. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí mo jẹ́ ká gbọ́ yìí lórí ọ̀rọ̀ Ìjìnlẹ̀ Marcus ẹ̀ ń gbọ́ mi lórí ọ̀rọ̀ ta ni Ìjìnlẹ̀ Marcus òun náà ni mò ń sọ̀rọ̀ lé lórí. ẹ jẹ́ ká jọ wò ó dáadáa wípé ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ó mà nígbà ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ó mà lè torí pé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ dáadáa kí ẹ jẹ́ ká jọ mọ̀ yìí pé ọ̀rọ̀ tó sọ yìí ó ti fi kó bá rẹ̀ o ó ti fi kó bá ìyẹn onítìrí pé kó kó bá ìyẹn onítìrí tí wọ́n ní kí wọ́n ṣe ni. ìgbà tó ń pariwo ògbó àwọn èèyàn ìṣòro ẹ sáfẹ́ borúkọ ẹni rẹ́ni jẹ́ ǹjẹ́ irú èèyàn wo làwọn ìyá ìganá Ìjìnlẹ̀ Marcus ṣé ẹ ti wá dìbò pa àgọ̀ ni adélé ń bọ̀ àràdélé irú ìlú wo kọ́ńtì wo Ọlọ́run á ṣàánú yín. ǹjẹ́ ló bá fẹ́ pè wá sórí ètò wa ẹ bá wa pè wọlé àsìkò tí a lè pè wọlé tẹ́ bá fẹ́ dá sétò lórí ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè wọlé lórí ẹni bá fẹ́ kí ọba ni ẹ gbọ́ mi yé ẹ jẹ́ ká pè wọlé gbogbo wa pátápátá ẹ jọ̀ọ́ ẹ ká pè wọlé lórí ètò yìí nọ́mbà náà ní 082 83 89 25 58 ìkejì náà ẹ bá wa pè wọlé WhatsApp nọ́mbà ní kẹ́ ẹ fi pè ẹ bá fẹ́ pè wọlé bẹ́ẹ̀ ni 082 222 640 68 bẹ́ẹ̀ ni ẹ bá pè wọlé ẹ bá dá sí ètò yìí ẹ bá dá sí nọ́mbà náà la jù síta tá a pín yẹn sí orí ètò. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìjọ òdàfẹ́ tó gbọ́n Yorùbá orílẹ̀-èdè Yorùbá la fẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyèlóyè orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ẹ bá wá nǹkan ṣe sí i. ẹ bá wa sọ̀rọ̀ sí i kéde nítorí nǹkan kan ìlú ọ̀rọ̀ gbọ́ ìlú òdùn àwa ti sọ pé kíní yóò lè work kì í ṣeré o kò lè work ẹ má jẹ́ ká tanra wa nǹkan tá à ń sọ yóò lè work ẹ má jẹ́ ká wulẹ̀ tanra wa mọ́ nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tá a gbúdọ̀ mú lókùnkúndùn ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí gbogbo wa pátápátá ká dìde láti pariwo síta kó má jẹ́ pé mi nìkan. bàbá Bọ́lá Ahmed Tinubu afọlọ́wọ́n ọba Elédùmarè bẹ̀yìn ẹ rò ó dáadáa o tẹ bá ti sáìnì ẹ̀ kẹ́ lọ yàwó yẹn tẹ bá ti sáìnì ẹ̀ lọ yàwó ẹ jọ̀ọ́ ẹ má ṣe nǹkan tí ò yẹ kẹ́ ṣe àfi àwọn alálẹ̀ àti gbogbo tẹ̀sí àfi ń bẹ̀yìn o. bàbá Bọ́lá Ahmed Tinubu ó dọwọ́ yín o tó bá dá ọwọ́ yín ni bí ó sì dá ọwọ́ yín náà ni torí wípé kì í ṣe ọ̀rọ̀ ẹnu ẹ lè ní ká dákẹ́ ká máa wò ó lórí tó wà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí àwa máa sọ fún yín ẹ lọ rò ó dáadáa bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa àwọn èdè ìpè wọlé torí pé kò sí àkókò mọ́ ẹni tó bá fẹ́ bá pè wọlé tó fẹ́ bá dá sétò ẹ bá pè sórí ètò yìí torí ọ̀rọ̀ táwa mú sọ lálẹ́ yìí tó ṣe kókó ni
báwo ni bàbá Bọ́lá náà Tinubu tó máa sọ fún wọn wípé kí gbogbo gómìnà lọ máa bu ilẹ̀ fún àwọn Fúlàní ní gbogbo inú igbó wọn? Kí ló dé? Kí ló fà á? Ṣé wọn sínú ìlú ni? Àbí bẹ́ẹ̀ pa ìbò nílùú tí wọ́n wà wọ́n jí àwọn èèyàn gbé? Bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ́tún pa àwọn èèyàn lósì, gbogbo ẹ̀ lẹ́mọ̀ bàbá Bọ́lá náà Tinubu. Kí ló ṣẹlẹ̀ gangan? Wọ́n ti dojú ìjọba yìí, wọ́n ti dorí ẹ̀ kodò fún yín. Ẹ wá àkànṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bàbá Bọ́lá náà Tinubu. Àwọn ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí o. Ẹ gbọ́, a ní dákẹ́ lórí ẹ̀ o. A ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí nítorí kíni? Nítorí pé gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá inú wa ò dùn sí o. Inú wa ò dùn sí rárá o. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ bá wa rò wò ó. Àwọn èèyàn pariwo káàkiri lórí ọ̀rọ̀ yìí. Bàbá Bọ́lá náà Tinubu ó dọwọ́ yín o. Orílẹ̀-èdè Yorùbá làwa fẹ́. Àwa ò fẹ́ wà láti mọ̀ pé kò lè ṣeé ṣe, kò lè work. Láti pariwo Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá gangan ni kí ẹ jẹ́ kí gbogbo wa ṣọ̀kan káàdì kan. Bàbá mi ọmọ Adéyẹmọ sí Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n bá a sọ̀rọ̀ lánàá. Wọ́n ní kí gbogbo wa pátá ká lọ fi mọ̀ ṣọ̀kan. Gbogbo ẹgbẹ́, gbogbo wa pátápátá ká bẹ̀yẹ ọ̀kan. Ká má bára wa ní gbólóhùn asọ̀ mọ́. Ká má bára wa jà. Wọ́n dẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ní ká sọ síta. Ẹnikẹ́ni kò gbúdọ̀ bú Gani Adams mọ́. Ẹ gbọ́, sí Sunday Igboho sọ pé ẹnikẹ́ni kò gbúdọ̀ bú Gani Adams mọ́ o. Kí ẹ̀dẹ̀ tó má fi orúkọ àwọn bú ẹnìkankan torí pé àwọn ò rán anybody níṣẹ́ kankan o. Sí Sunday Igboho ló sọ ọ̀rọ̀ yìí fún wa lánàá. Gbogbo àwọn tó lè jẹ́rìí sí gbogbo ẹgbẹ́ abá tó bá bá wà nínú meeting. Mẹ́sẹ̀jì tí wọ́n ní ká pàṣẹ sí gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò káàrọ̀ òdìye. Wọ́n wá ọ̀nù wá o. Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ Aládìkú wọ́n sọ̀rọ̀. Sodiq, mo kí Mr. Sodiq Ọlábánjí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi, àwọn tẹ́ẹ̀dì wọ́n ti bẹ́ẹ̀ ní ara wọn tú jáde, mo ti pílẹ̀ kọjá, wọ́n ti tú jáde. Ẹ lè bá wa pè wọlé lórí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. Olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kí ó má bú bàbá wa Gani Adams. Wọ́n ti sọ̀rọ̀ síta o. Wọ́n ti bá gbogbo asọ̀rọ̀ láti kéde síta wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Gani Adams lẹ́nu anybody pé wá ń bú wọn torí àwọn ò rán yín níṣẹ́ o, pé kẹ́ ẹ fi wọ́n sílẹ̀ o. Wọ́n ti ṣe é. Ṣé ẹ mọ̀ pé àwa ṣe prógámù pé nǹkan báyìí ni kí bàbá wa sí Sunday Igboho ṣe. Wọ́n dẹ̀ ti pe gbogbo àwa mídíà àtàwọn àgbààgbà àti tí ẹni tí ò ṣe mídíà níwọ̀nba tí wọ́n pè. Sí Sunday ọmọ Adéyẹmọ wá ní ká sọ fún gbogbo ilé pátápátá pé ká jọ̀ ọ́. Ìfẹ́ ni kẹ́jẹ́ kí gbogbo wa wá ká dì kan. Ìfẹ́ ni gbogbo wa wá pé ká dì kan. Bí bàbá ṣe sí Sunday Igboho ṣe wá sọ yẹn, bẹ́ẹ̀ náà máa ṣe rọ bàbá mi Gani Adams lógún ọ̀fẹ́ o. Ẹ jọ̀ọ́, mo fi orí àpèrè tẹ́ ẹ wà, mo fi ọ̀pá àṣẹ tó wà lọ́wọ́ yín mo fi bẹ̀ yín. Ẹ̀yin náà ṣe gbábúrò yín ṣe, ẹ ṣe tí akọni ṣe bí bàbá. Ẹ gbọ́, Gani Adams lógún ọ̀fẹ́ o. Ààrẹ Ọ̀nà Kakanfò lógún ọ̀fẹ́ o. Ẹ ṣe tí bàbá yìí ṣe,
ẹ pe àwọn èèyàn yín pé tó ìfẹ́ bí wọ́n ṣe bí ọmọ Adéyẹmọ ṣe sọ fáwọn aláàánú pé ìfẹ́ ni ká jẹ́ ká wá gbogbo ẹnikẹ́ni tí ó bá ti di pé ó fẹ́ máa sọ̀rọ̀ àwọn máa ṣe gbá fún wọn o. Pé ìfẹ́ ni kí gbogbo wa lọ máa wá nǹkan tí ọmọ Adéyẹmọ sọ nìyẹn. Ní àná ó ní iye hours tí a fi sọ̀rọ̀. Ọmọ Adéyẹmọ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ká má bú bàbá kankan ká má bú ọba kankan gan àwọn àgbààgbà ká má bú wọn ká fẹ́ anybody lọ́rùn sílẹ̀. Ẹni tó bá yẹ pé òun ò ní gbọ́ ẹ ká fílẹ̀ ẹ má bú wọn ẹ má bú ẹnì kankan. Òun lọmọ Adéyẹmọ sọ. Ọmọ Adéyẹmọ tẹnumọ́ lánàá wọ́n rọ̀ wá wọ́n bẹ̀ wá púpọ̀ àjàjà wa tá a jẹ́ mídíà. Mo rẹ̀ wọ́n pé àwọn ọ̀gá nìkan kan máa ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ òun náà ni mo pàṣẹ síta yìí. Ẹ gbọ́ mi, ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ Ìgbòho Òòṣà ọmọ aládùúkú ọlọ́gbọ́n onílàákàyè olóye tó yẹ tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró tí ò sí àgàbàgebè ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn ọ̀rọ̀ tí ó dáa tó jẹ́ pé ó wùyàn lórí. Ọmọ Adéyẹmọ sọ̀rọ̀ wọ́n ní ká má bú bàbá Gani Adams ká dẹ̀ má bú àgbàlagbà kankan ká má sọ̀rọ̀ sí wọn ká dẹ̀ má bú àwọn ládé lóyè. Ẹ gbọ́ mi yé wọ́n ní ká ṣe ìpọn àpọ́nlé fún wọn ká má bú anybody ká dẹ̀ fún má fi orúkọ àwọn ká má fi àtáàsì láti bú èèyàn. Ẹ gbọ́ mi yé tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ bá mi tẹ Ìgbòho Òòṣà ẹ bá mi tẹ Òòṣà tó bá yẹ pé ẹ láìkì ọ̀rọ̀ tó ọmọ Adéyẹmọ sọ síta yìí ẹ bá mi tẹ Ìgbòho Òòṣà ẹ bá mi tẹ sí kọ́mẹ́ǹtì. Ní ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ lánàá lèmi sọ jáde yìí ó kú òun àní mo fi Ọlọ́run ọba tó bí mi búra tó dá mi búra sí i mo fi Ọlọ́run ọba tó lẹ̀mí mi búra sí i. Ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ lánàá lèmi sọ yìí lálẹ́ àná lẹ́ta wà lálẹ́ àná nígbà tó gbọ́ àṣẹ mítì. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká lọ wá ìfẹ́ ká so pọ̀ kí gbogbo wa bára wa ṣe pé nǹkan tí ń dàrú kó má di pé wá bàjẹ́ ká má ya wa lọ́tọ̀ọ̀tọ̀ torí kó má bàjẹ́ lọ́mọ Adéyẹmọ tó ń pariwo eléyìí torí kó má dàrú lọ́mọ Adéyẹmọ tó ń pariwo yìí sí wa torí kó lè da òun lọ́mọ Adéyẹmọ tó ń pariwo. Ẹ jẹ́ ká jọ rò dáadáa ẹ jẹ́ ká jọ wò ó. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà mo kí yín ẹ kú ọmọnìyàn ṣe mo kí yín ẹ kú akin ẹ kú ìfẹ́ ẹ kú má jẹ́ kó bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ fún yín tó rẹ̀ sọ lánàá pé kí gbogbo wa wá ìfẹ́. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èròǹgbà àwọn ọ̀tọ̀ ní ẹjọ́ mọ́ àwọn gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ bá ń jà ẹ dákun ẹ jẹ́ kó parí. Ẹ jẹ́ ká wo tó ń ṣẹlẹ̀ yìí ogun ń jà lẹ́kùn lé wa ó ń jà níwájú ìta lé wa a sọ̀rọ̀ lé lórí o aláǹbára wa jà. Ogun ń jà lọ́tún ó ń jà lósì a sọ̀rọ̀ lé lórí a sì ọ̀tẹ̀ ara wa jẹ́ ká gbé jù sílẹ̀ ẹ dákun. Mo kí yín Mr. Kaka mo kí yín sà ká sì máa wò ó. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ó sọ ọ̀rọ̀ ilẹ̀ kún ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wú mi lórí ó dùn mọ́ mi inú wàláì ọ̀rọ̀ tí wọ́n sọ tọ́mọ Adéyẹmọ sọ ó dùn mọ́ mi inú púpọ̀. Wọ́n ní pé ká lọ fi ìfẹ́ ṣe ọ̀kan gbogbo wa kó má di ẹlẹ́yàmẹ̀yà torí pé ogun jà níwájú ń jà lẹ́yìn àwa ń bára wa jà báwo la ti fẹ́ ṣẹ́gun. Wọ́n ní kí anybody má fi àwọn bú ẹnìkan o kó má lórúkọ àwọn fi bú ẹnìkan. Wọ́n tún wá sọ yí pé
kí anybody má bú Ìbà Gani Adams o, àwọn ò fẹ́ gbọ́ lẹ́nu anybody pé ẹ wá lọ ń bú Ìbà Gani Adams. Ìfẹ́ ni kẹ́ jẹ́ ká wá o, ìrẹ́pọ̀ ni kẹ́ jẹ́ ká ṣe o, àwọn ò ní kẹ́ bú anybody o. Ẹ jẹ́ ká gbé tá a gbé dání ní orílẹ̀-èdè Yorùbá bá ti máa tẹ̀síwájú tá a máa fi tètè bọ́ kúrò, torí pé àti bẹ́ẹ̀ débi tá à ń lọ pé ìfẹ́ la need láti rí pé ká tètè débi tá à ń lọ. Ẹ dákun, mo bẹ̀ yín, mo rọ̀ yín, mo fi Ọlọ́run Elédùmarè ọba tó láyé mo fi bẹ̀ yín. Báà mi nọ́mbà mi náà ni mo pín sí orí ètò yìí, ẹ lè bá kó wọlé, mo ti pín ní ẹ̀ òun, mo ti pín ní nọ́mbà ẹ̀ sórí ètò Mr. Kaka òun ni mo pín sórí ètò yẹn, ẹ bá ti pé mo pín. So ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ aládìkú, ọmọ ládéládé Aláàfin Ọ̀làdé ló sọ, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n ní pé ká lo ìfẹ́, ká má bá anybody jà. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Tẹ́lẹ̀ wo ariwo tí mo pariwo láti bí ọjọ́ mélòó, ariwo ìfẹ́, ariwo ẹgbẹ́jà sílẹ̀ látọ̀tún àtòsì ni mo ń pariwo. Ọ̀rọ̀ tí mo pariwo bàbá mi ọmọ Adéyẹmọ sí, òun làwọn ṣe lánàá. Mo pariwo, wọ́n dẹ̀ ṣe é. Mo pariwo bàbá mi Ìbà Gani Adams lógún ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, mo pariwo àwọn náà, mo dẹ̀ pé àwọn náà máa ṣe bẹ́ẹ̀, kó jẹ́ pé gbòógì kí á lè tètè kúrò nínú wàhálà tá a wà, torí pé ogun wà lọ́tùn, ogun wà lósì, ogun wà lẹ́yìn, ó wà wájú. Àwọn wa ń bára wa jà ọ̀nà tá a fẹ́ gbà. Ẹ jọ̀ọ́, kí ni tó kàn wá sí bí ọmọ Yorùbá gbogbo wa? Bàbá Rabi Abbas, ẹ jọ̀ọ́, gbogbo yín ẹ jẹ́ kó gun ó sinmi. Ẹ jọ̀ọ́, gbogbo yín ẹ jẹ́ kó gun ó ní. Gbogbo yín pátápátá, kò sẹ́ni tí Ìgbòho ránṣẹ́ kankan. Ìgbòho sọ fẹ́yìn kankan pé kó lọ bú ẹnìkan. Ẹ jọ̀ọ́, gbogbo yín ẹ jẹ́ kó gun ó sinmi o. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe oyè yẹpẹrẹ. Oyè Ààrẹ Òpìtàn náà ṣe oyè rẹpẹtẹ, lè ṣe oyè yẹpẹrẹ. Àmọ́ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ogun tó dẹ̀ wúlò dáadáa. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ bí ìlú ṣe máa dùn bó ṣe máa rí. Àwọn mi Kaka, mo rò bẹ́ẹ̀ ti rí nọ́mbà yẹn tí mo pín sórí ètò. Tó bá yẹ pé ẹ ti rí, ẹ jẹ́ kí n mọ̀. Ẹ jọ̀ọ́, tó bá yẹ pé ẹ ti rí nọ́mbà mi, ẹ jẹ́ kí n mọ̀. Torí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún gbogbo ọ̀dọ́ nílé lóko lájọ, àtẹ̀yìn ẹ̀gbọ́n mi, àtẹ̀yìn bàbá mi, àtẹ̀yìn ìyá mi. Ẹ má jẹ́ ká bú ẹnì kankan mọ́ o. Ẹ má jẹ́ ká, ibú bàbá Tinubu, pẹ̀lú bí wọ́n ṣe rí báyìí sọ pé wọ́n ṣe mistake, wọ́n pe àwọn gómìnà pé kí wọ́n lọ kán máa tu ilẹ̀ fún gbogbo àwọn Fúlàní kan lè máa gbé bẹ́ẹ̀. Ẹ dáhùn, bàbá, ìtawà máa pè yín sí ni àkíyèsí. Ẹ̀yin lẹ lágbára lọ́dọ̀ o. Ẹ rántí gbogbo tí wọ́n ṣe o. Ẹ má ta ilẹ̀ yín fún wọn o. Ẹ bá ti tu kíní fún wọn, máa ń di ẹgàba lórí ẹ̀. Ẹ rò dáadáa o. Ilẹ̀ mélòó gan ni ilẹ̀ Yorùbá nínú máàpù Nàìjíríà? Ilẹ̀ mélòó lọ́dọ̀ wa? Ẹ mọ àwọn wo ló nílẹ̀ jù? Ẹ dáhùn, àwọn wo ló nílẹ̀ jù? Ẹ jẹ́ ká jọ rò dáadáa o. Ẹ jẹ́ ká jọ rò dáadáa. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹjọ́ ẹrù ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe ọ̀rọ̀ táwa aláàdákẹ́ sí táà nílé sọ̀rọ̀ mọ́. Ìmọ̀ràn táwa máa gbà yín nù, nítorí pé Ọlọ́run ọba lọba tó láyé, ọba tó ń so gbogbo, tó dẹ̀ dáhùn gbogbo, kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Ọlọ́run ọba yìí ò ní fi wá sílẹ̀ o.
àánú ọlọ́run dẹ̀ máa bá wa pẹ̀lú àṣẹ ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo fi àsìkò yìí mo fi ń kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀. In case ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ abẹ́fẹ́ polówó ọjà ni, bóyá ẹni abẹ́fẹ́ pè mí ṣàkíyèsí kọ̀ọ̀kan ni, bóyá lórí àwọn nǹkan tí mo sọ, bóyá tí mo láwọn problem kékeré kan ni lẹ́fẹ́ pè mí lé lórí, ẹ pè sórí WhatsApp mi yìí 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. ẹ bá polówó ọjà náà ni àbí gbogbo nǹkan abẹ́fẹ́ pè mí ṣàkíyèsí àbí nínú àwọn ọ̀rọ̀ abẹ́fẹ́ là mí lọ́yẹ nítorí mi ò gbọ́n tẹ́ mọ̀ pé ọmọ kékeré ni mímì ìmọ̀ kankan, ibi tí làákàyè mi mọ lọ́lọ́run ọba ní kí n máa sọ mọ́. Bẹ́ẹ̀ náà ni ẹ lè pè sí orí 080 222 mẹ́ta ni 64068. òun náà lẹ́ẹ̀kan sí 080 222 64068. bẹ́ẹ̀ ni 080 222 64068. ẹ lè pè mí nígbàkigbà, ẹ lè pè mí láyèkáyè, ẹ lè pè mí pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó láyé, ọba tó gbogbo tó lẹ̀ ń ṣe gbogbo, kò ní fi wá sílẹ̀. Bẹ́ẹ̀ ni ọba tó jẹ́ kó ń ṣe ohun rere fún ni nínú ayé, ọba mi òkè a máa dùn yín nínú pẹ̀lú àṣẹ ọlọ́run. Torí tí mo fi ń kí yín lálẹ́ yìí pé mo kí bàbá tó wàjà, kọ́lọ́run bá kó bá fi oríjì wọn, kó bá tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà nílé, mo kí lọ́pọ̀lọpọ̀. àánú Olúwa máa wà pẹ̀lú yín pẹ̀lú àṣẹ ọlọ́run. Aburú tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín, lílọ bíbọ̀ yín kò ní bọ́mọ aráyé nú pẹ̀lú àṣẹ ọlọ́run tèdùmàrè. ọlọ́run àwọlá gbogbo àwọn tó forí kanlẹ̀ síwájú rẹ̀ lénìí lọ́dọ̀ àwọn mùsùlùmí àbọ̀dọ̀ mi kì í ṣẹlẹ̀ àbó oníṣẹ̀ṣe náà ni omi tó bá ti forí kanlẹ̀ ní gbogbo àgbáláyé. mo fi ọlá abẹ náà ọlọ́run bá mi gbàdúrà gbogbo tí gbogbo yín béèrè níwájú ọlọ́run ọba tó láyé tẹ́tí ń béèrè láti láṣẹ tí ò ṣe nínú oṣù yìí kófì tó parí ọlọ́run àbá mi ṣe fún yín. Bẹ́ẹ̀ ni lásìkò yìí ọlọ́run àbá mi ṣe fún yín. Bẹ́ẹ̀ ni gbogbo tó ń gbà yín nínú jẹ́tẹ̀ fásọgbò ọlọ́run àbá mi tu fún yín, àbá mi sọ́ ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni ọlọ́run àwọlá ti tóbi rẹ̀, ọlọ́run àwọlá agbára Elédùmarè ọba mi òkè kábíyèsí ọlọ́run. Hello. ẹ kálẹ́ o. Mr. Kaka ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú Òde. Mr. Kaka ẹ ra sa o. Ẹ̀ka ẹ ra sa. ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ìgbèjà Yorùbá. wà á nìyẹn sa o. Ọlọ́run àgbèjà wa. àmì àṣẹ ń tètè máa rè. Yorùbá jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé kọ́lọ̀ ìṣàánú ẹ̀ ni. Yorùbá ló máa ń pè ní pé kò kàn mí ó dẹ̀ kó ní kejì ẹ̀. Ìjọba kò jẹ́ nìkan tó tí Yorùbá ti ní èèwọ̀ tí Yorùbá ti àṣìṣe. Ojú àánú Yorùbá ti pọ̀ jù. Ilé ìyá mẹ́tẹ̀ẹ̀ta ojú àánú Yorùbá ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá sọ pé kíní yóò dáa, ìkejì máa ní ó dáa. Ilé Amẹ́ríkà ló tó gba ìlú tó gba àlejò mọ́ra jù ní Amẹ́ríkà Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Ìṣòro ọmọ ẹ̀. Ìgbà àlejò tá à ń gbàlejò bá ń ṣojú àánú òun fi àjẹ wa lọ báyìí. Bẹ́ẹ̀ni. Kẹ́rì ẹ sọ ọ̀kan lẹ́ẹ̀kan yìí pé wọ́n ní pé àwọn gómìnà kọ̀ọ̀kan lọ ṣe kí nìkan fún Yorùbá kan lọ ṣe kọ́kọ́ fún Fúlàní ọ̀rọ̀ fún Fúlàní ńlẹ̀. Tó bá gbàgbé tó ti gbàgbé ti lọ́rin Tàfọ̀já ni. Bó ṣe rí nìyẹn. Wọ́n ti gbàgbé Tàfọ̀já. Nọ́mbà 2 gbọ́dọ̀ ń ṣe àná ìwàjẹ́ orílẹ̀ Yorùbá pọ̀ ara àlejò ló pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Yorùbá pọ̀ àlejò ló pọ̀ jù. Ẹlòmíì wà ìgbà tó ti bí sí ó ti lo 80 years 60 years lánà wọn ọmọ Yorùbá. Òun ló máa jíwọ́ ọ̀nà fún ọmọ tó jẹ́ ọmọ nílùú ló máa jí ìpín báyìí ló máa gbà. Ọ̀rọ̀ ńlá rèé. Ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wọn lóhùn. Because there are so many things that don't put for àtàjẹ́ Yorùbá. Yorùbá ló máa ṣe kéta Yorùbá bíi tiẹ̀.
nítorí kan tó fẹ́ jẹ. Àwọn ará bí tó bá ń bàkọjà mẹ́rin nínú wọn máa dúró ni pé kò sí kan tó fẹ́ ṣe fún un. Ìjọba máa ní kílò kan tiẹ̀ ń bẹ̀rẹ̀ ló máa sọ fún kejì ẹ̀ tó bá ń bàjà. Á ní ìṣe òṣà ló ń bàjà. Tí Sunday Igboho Ọlọ́run á ṣàánú ẹ̀ á gbèjà ẹ̀. Àmín o. Because ìjà Yorùbá ó ṣe gbè. Ìyẹn bẹ́ẹ̀ ni má fọwọ́ kọ́ o. Ẹ tó bá dalẹ̀ Yorùbá kò ní fọwọ́ rí kú. Àṣẹ ń tẹ̀dùmarè. Gbogbo tó bá ti ń dalẹ̀ Yorùbá wọn ò ní fọwọ́ rí kú. Àṣẹ wà. Àwọn ọmọdọ́ wọn ò ní jẹ́ èèyàn. Àṣẹ. Gbogbo ẹ̀rẹ́kẹ́ tó wà lóko fẹ́ máa ta Yorùbá ní ọ̀pọ̀. Wọn ò ní jẹ́ èèyàn, wọn ò ní jẹ́ èèyàn. Àṣẹ. Àtàlẹ́kùn ṣe ní Yorùbá ìlàmú. Àtàlẹ́kùn ṣe ilẹ̀ Yorùbá ìlàkẹ́. Ilé máa fún yín ni pé Yorùbá jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé wọn kì í wà lẹ́yìn ara wọn. Ní ẹ̀ka pọ́ fún wa. Wọ́n dẹ̀ fẹ́ràn owó jọmọ ìyá wọn lọ. Yorùbá ò lò fẹ́ o, kò sí fẹ́ ní Yorùbá o. Ọ̀rọ̀ ńlá ni. Àwọn ẹ̀yà méjì tó kù wọ́n nífẹ̀ẹ́, Yorùbá ò nífẹ̀ẹ́. Yorùbá lẹ́ẹ̀kọ́ owó. Yorùbá ló máa sọ pé báwo lẹ lọ síbi kan. Ẹni tẹ́ fẹ́ lọ bá Yorùbá ló máa sọ pé lọ ìbàlẹ̀ máa ṣe rí wọn mú o. Lórí àtẹnujẹ. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n dìrò wọn jẹ́ èèyàn lọ́jọ́ iwájú. Ọgbọ́n ìṣẹ́lá kan wà ní Yorùbá tẹ́ wò yìí. Tó yẹ yín. Òfẹ́ tó dalẹ̀ Yorùbá wọn kì í fọwọ́ rí kú. Ẹ lọ wọ́ọ̀ṣì ẹ̀. Ìgbẹ́ ẹ̀kọ́ dalẹ̀ Yorùbá. Ó yẹ yín. Wọ́n fọwọ́ rí kú. Dáadáa lòkun wọn bọ́ sí. Èmi wà ní ayé báyìí tó sì láyé mọ́. Orúkọ ẹ̀mí ti parun. Nígbà tó dalẹ̀ Yorùbá. Àwọn èèyàn kò máa pe Yorùbá. Ẹlòmíì ò mọ̀ túmọ̀ Yorùbá. Ó kàn sọ lẹ́nu ni. Nínú tí wọ́ọ̀dù lọ́wọ́ yìí, èdè tó ẹ pé àwọn òyìnbó lẹ́kìjì ní wọ́ọ̀dù lẹ́kìjì Yorùbá ni. Tí wọ́n kò sí kan láti Yorùbá ṣe ó máa tà. Bọ́tà wa ta ní àṣà yẹn, ta ní èdè yẹn, òjò wa lójú ayé kẹ̀rí ìgbẹ́. Ṣé rí gbẹ́sọ̀ kọ̀ọ̀kan lálẹ́ ìkọ́nà ìṣàánú wa? Ṣé rí òjò tó tú sókè fún Yorùbá yìí? Tí Yorùbá wà ṣọ́ra. Apá ṣe mọ̀ pé olówó ìlú ni lọ́dọ̀ tó lọ́dọ̀ pé òjò lè pa wọn. Wọ́n apolówó. Òjò tó ṣù yìí. Àti ọba àti joyè. Tọ́ba tètè sí òkúta wọn kó le. Wọ́n á ṣe ẹrú gbẹ̀yìn ni tọ́ba jọra. Ẹbí tó ní kọ́ máa ṣèyàn tó ń sọ pé torí owó tó àfẹ́jẹ náà fẹ́ ṣe wọ́n máa ṣe ẹrú ìwọ̀n gbẹ̀yìn. Wọ́n máa kọ́ tó pé dá ló máa dúró sínú ìlú wọn. Wọ́n máa kọ́ tó pé dá ló máa fi jọba. Tí wọ́n tẹ̀sí kọ̀ǹtò rẹ̀ báyìí. Wọ́n ti kọ̀ǹtò. Tí wọ́n ti pàṣẹ lé ọlọ́pàá ní báyìí nìkan fi jọba. Ó tọrọ. Ẹlòmíràn kan láti Amẹ́ríkà. Ẹni kó wá jọba. Ǹjẹ́ ọmọkọ́tà fèsì ni? Ọmọkọ́tà fèsì náà, ọmọkọ́tà tó ṣe yín. Ìjọba tí òun lóhùn ló máa ṣe. Nígbà kan ní Ọ̀fífẹ̀, ọba ní Ọ̀fífẹ̀ tó gba gábádà wa tó jẹ́ àwọn ọba kábíyèsí o. Ta ló bí aláyé ẹ̀dá kó sọ pé òun fẹ́ fọwọ́ kan síwájú àbóun fẹ́ gbọ́ olè lórí? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí o. Àpapọ̀ mẹ́rin máa tún kàn fẹ́ dé wájú àbí àfàmìlà pé òun tí àṣejù kiri àwọn kìíní kan ṣe kàn fẹ́ dé wájú ọ̀nà Ọ̀fífẹ̀. Tó ní sọnù. Bọ̀dí sì yẹn máa bọ́ba ní ṣọ́ọ̀ṣì gbọ́dọ̀ ṣe dúpẹ́. Ẹ máa bọ́ba. Ṣé wọ́n mọ̀ pé ní bá ti ṣe ìṣẹ̀ṣe kò ń bá ẹ̀ṣẹ̀ ṣe ẹ̀sìn ńlá ni? Ọlọ́run bá fẹ́ ṣẹ̀ṣe kò ní wálé ayé. Bẹ́ẹ̀ni. Ọlọ́run bá nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe ló ṣe wálé ayé. Bọ̀dà tọ́lọ́run bá fún yẹn. Ẹ̀sìn àkọ́kọ́ náà ní ìṣẹ̀ṣe bàbá mi.
ẹ̀sìn àkọ́kọ́ ní ìṣẹ̀ṣe. àmọ́ ẹ̀sìn àkọ́kọ́ ni wà pátápátá ní ẹ̀sìn yẹn gbogbo àmọ́ wúlò ẹ̀. Bẹ́ẹ̀ni. Sáúdí tó jẹ́ Sáúdí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ni Halloween. wọ́n ṣe Halloween. wọ́n ṣe. wọ́n sọ pé torí pé ànábì wa àtàntí wájọ́ pawó. Àwa là ń gbé. Àbálẹ́dún ní ìṣòwò sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ pé torí pé wọ́n gbogbo ìlú wá síbẹ̀ wá ṣẹ̀ síbẹ̀ káwọn pò ṣẹ̀ṣẹ̀ wọn sí wọ́n ṣọdún wọn lọ. Ọjọ́ ìlọ́ba Sáúdí sọmọ ẹ̀ ní Ògúnfowórà rè. Láyé. Bọ̀tẹ̀ yín bí lè máa gbé alọ́ lè máa fa ọmọ yín ní orúkọ tó di tẹ́ pé ẹ̀jẹ̀ bí kò tó pè gan akọ lọ́wọ́ ẹ̀ ni. Gbogbo tí yóò jọ yín lójú. Nígbà olórí gan tó di Nàìjíríà mú lẹ́nu gbogbo nǹkan wọn ò jọ wọ́n lójú. Ìwà pé máa jó lọ́mọ owó ẹ̀yìn ìwà títà ìwà pé wọ́n ta èèyàn lọ́wọ́ fún Yorùbá. Wọ́n ta Yorùbá ni wọ́n ní wọ́n gbé wọn náírà fún Yorùbá wọ́n fi gbọ́ndẹ̀ náírà lọ́wọ́ ẹ̀. Wọ́n á ná náírà tó wọ́n ná wọn náírà tó jẹ́ àwa mọ́. Wọ́n ní àtọ́fi àwọn náà lè máa gbà padà o. Wọ́n á fi pa láti fi tọ́ ọmọ ìyá lọ́pọ̀. Ẹ̀mí àlọ́ rẹ̀ bó ṣe ń rẹ̀sìpẹ̀tì ni. Ẹ̀mí àlọ́ rẹ̀. Àgbọ́yé. Wọ́n náà ṣàfihàn kọ́ lọ́jà kejì bàbá ló jẹ́ sí wa àgbàlagbà ni bàbá ni kápáyé tì. Àwọn bá kọ́ wọ́n lẹ́yìn bá jẹ́ pé wọ́n bí ẹrí kó tó jẹ ìnágí tó lè wojú ajé wọn níjọba níbẹ̀. Ó tọ́nu. Ẹ̀gbọ́n, máa dákọ̀ ọba mẹ́rin kan fún tọ́kọ́ tó bá jáde ìṣẹ̀báyé wọn tó bá wò tó bá lọ kọjá ìyẹ̀jẹ̀ àgbẹ̀. Olóṣèlú ìnágí tó. Orí mo ṣé àwọn ọwọ́ òkè ẹ̀ka pàtì àti lọ pàtì ẹ̀wù olúwo ẹ̀ka sọ̀rọ̀ olúwo ṣé sẹ́tìmọ̀ tó ń jáde lẹ́nu olúwo yẹn ṣé jẹ́ kó máa jáde lọ́ba. Mo kò lẹ́bi afọbajẹ́gbọ́n ti gbọ́dọ̀ mọ́ṣáláṣí lọ. Afọbajẹ́gbọ́n ọmọ kan tó ń pè lọ pẹ̀lẹ́ mọ́. Ọ̀rọ̀ rẹ̀. Ó kàn bẹ́ kiri everybody báwọn afọbajẹ́gbọ́n ti wá ṣọ́ọ̀ṣì ó ti wá kínní afọbajẹ́ tó lórí ìjọba. Afọbajẹ́ tó máa wò pé mọ́tò afọbajẹ́ tó máa sọ pé afọbajẹ́ rẹ ó ẹ̀rọ $500 million sínú àkáǹtì ẹ̀ tó bá pẹ̀ iṣẹ́ nígbà. Ẹ sọ fún mi. Ó tọrọ. Ṣèpé nǹkan ló máa jí omi tí ẹ máa gbà láyé báyìí ló máa gbà ó. Kó wọn kò lè ṣe láàrin wọn lọ́hùn-ún. Tí àwọn abíbá sọ pé kúrò ní. Bẹ́ẹ̀ni. Wọ́n bá ní kọ́ọ̀mù ni. Ẹ ṣe púpọ̀. Ó níbi tí mo ń lọ nípa àwọn bàbá Gani Adams àti ṣíṣe olóyè Sunday Igboho ni o. Nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe láwọn méjèèjì yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ wọn nídìí pé káwọn àgbààgbà ẹgbẹ́ gbọ́ tèmi ọ̀rọ̀ àwọn méjì nídìí pé káwọn àgbààgbà Yorùbá tó dé lóòótọ́ ọkùnrin òjòkó tó sí ní òṣèlú ìpẹ́sẹ̀ tí wọ́n máa ṣe ilẹ̀ Yorùbá ajẹ́pẹ́ tó ṣòṣèlú. Ilẹ̀ Yorùbá dàbí àrùn gìdìṣà tí wọ́n gbowó ẹ̀ ni. Ṣé ẹ gbọ́rọ̀ mi? Àgbẹ̀wò. Hello. Mo wà pẹ̀lú yín sẹ̀. Ilẹ̀ Yorùbá dàbí àrùn gìdìṣà. Mò ń gbọ́ yín. Mo wà pẹ̀lú yín. Ilẹ̀ Yorùbá dàbí àrùn gìdìṣà tí wọ́n gbowó ẹ̀. Obìnrin gbowó ẹ̀ kó náà gìjà bá òun jà. Ilẹ̀ Yorùbá ṣe rí pẹ̀lú òṣèlú nìyí. Àwọn àgbà tó máa tó ilẹ̀ Yorùbá ajá àwọn àgbàlagbà tó ṣòṣèlú tó máa yán kọ̀ọ̀kọ̀ páwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ìjọ ti gbé bọ̀ bọ̀dùwọ́n tó gbówó jù ó ní o tó bá gbà lóṣù yìí ìgbà ọkọ̀ ẹ̀ máa wà o oúnjẹ àìmásọ̀tọ̀ wà fẹ́sọ̀tọ̀ o
Ọlọ́ka wọ́n fúnra wa o. Bàbá mi, Ọlọ́run á jẹ́ ká rí pẹ̀lú ọ̀sẹ̀ Ọlọ́run. Àwọn àgbààgbà tó lè ṣe díẹ̀ ní àwọn àgbàlagbà tó gbowó tó ṣòṣèlú kọ̀ọ̀kan ló máa pa àwọn ìjọba àti búra fún wọn pé ìgbà ìlẹ̀jọ́ lọ ìgbà ìlẹ̀kẹ̀ lọ. Ẹ̀jẹ̀ kọ́ ṣẹ́gun àbíkù yìí náà kẹ́tù tó padà wá. Ẹ̀jẹ̀ ká kọ́ lé ẹlẹ́yọ̀ ọlọ́ka tó ká fàbọ̀ lẹ́dìyẹ ẹ̀kọ́ ṣẹ́gun ẹ̀kọ́ lé wọn lọ. Kò sí wàhálà sà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run bàbá láàánú á wà pẹ̀lú yín pẹ̀lú ìmọ̀ràn tí ẹ mú wá fún wa àti tí ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ nílé lóko lájò lẹ́yìn odi, torí pé inú àwọn èèyàn dùn pẹ̀lú bí wọ́n ṣe ń gbọ́ yín àti àwọn àkíyèsí kọ̀ọ̀kan tí wọ́n rí gbọ́ nínú ọ̀rọ̀ yín. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó kẹnú ni? Wọ́n ní pé ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú àdúrídì. Yorùbá lágbára púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ. Yorùbá sọ̀rọ̀ gbèjà, Yorùbá tiẹ̀ tún dùn gbèjà. Ẹ̀mọ̀ kankan tó ń ṣe Yorùbá ni pé mo máa ń rí ní ìrí Yorùbá pé bá ṣe nífẹ̀ẹ́ ara wa. Òun náà ni wípé tí wọn ò bá tí rún wa débì kan dáadáa kán rún wa tán, a kì í dìde, a kì í nífẹ̀ẹ́ ara wa, a kì í sọ̀pọ̀tì ara wa. Iṣẹ́ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn o. Yorùbá nífẹ̀ẹ́ owó. Ní òkè ṣe owó ni mò ń sọ o. Nǹkan tí mò ń sọ ni pé tí wọn ò bá ti pa tí wọ́n pé nǹkan burúkú ò tí ṣẹlẹ̀ gan, wọn ò ní ti sọ̀pọ̀tì ara wọn. Torí gbogbo tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀fẹ́ gbọ́ nǹkan. Ẹ wo ọba tó gbé ní ọba mẹ́rin yẹn tọ́jọ́ ní wọ́n wọ̀jà yẹn. Tó lè ṣẹlẹ̀ lọ́hùn. Níbo ló ti fẹ́ ṣẹlẹ̀? Ẹ sọ fún mi. Níbo ló ti fẹ́ ṣẹlẹ̀? Ìyẹn ni ọba mẹ́rin tó ní wọ́n lọ pa àwọn agbénipa tó ní wọ́n pa tó lè ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ náà tó gún má ti ṣẹlẹ̀. Ẹ sọ fún mi. Bọ̀tọ̀ bá sọ náà wọ́n máa ní àwọn kọ̀ọ̀kan máa ní kọ̀ọ̀kan ní sọ́hun ni. Ìjọba àwọn bẹ̀ ni ẹ̀jẹ̀ kìíní kan bẹ̀ nítorí kò táwọn fẹ́ jẹ. Mr. Sunday ọmọọba Mukiyin. Ìjẹ́ kọ́mọ̀ kan tó fẹ́ jẹ́. Àwọn ọba náà ni ọba òkè Ìrun àbí òkè ṣékì Ìrun ni àbí Ìrun ní Bólúwa dúró local government Ọ̀ṣun state. Okay, máa sọ̀rọ̀ nílò. Bámi àdúrà la máa gbà fún Yorùbá kí Yorùbá máa ṣẹ̀rú kọ́lá máa yẹ ká ṣẹ̀rú kọ́lá bá ṣẹ́gun ọ̀tá wa kọ́lá ń dẹ́ bá fò tí kọ́lá bá finú kan sí àwọn ọmọ Yorùbá kálífẹ́ bá wa lò ìfẹ́ lójú. Adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ bàbá. Tí Yorùbá bá ti nífẹ̀ẹ́ ẹgbẹ́ tí Yorùbá ti nífẹ̀ẹ́ Yorùbá ti ṣẹ́gun. Bẹ́ẹ̀ni, adúpẹ́ lọ́wọ́ yín. Tí Yorùbá ti wà láàrin Yorùbá Yorùbá ti ṣẹ́gun. Bẹ́ẹ̀ sì bá wa sọ̀rọ̀ ìfẹ́ yìí. Ṣé ẹ gbọ́ tí bàbá mi sọ, wọ́n ní wọ́n bá wa sọ̀rọ̀ ìfẹ́, ẹ jẹ́ ká lọ fọwọ́sowọ́pọ̀. Adúpẹ́ lọ́wọ́ bàbá tí wọ́n pè wọlé, adúpẹ́ lọ́wọ́ wọn, àánú Ọlọ́run máa bá wọn. Adúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ìmọ̀ràn tí ẹ mú wá fún wa. Adúpẹ́ púpọ̀ torí pé ẹ kú iṣẹ́ takuntakun, a kí yín, a yìn yín. Mo mọ̀ pé gbogbo àwọn ẹni tó gbọ́ ọ̀rọ̀ yín náà wọ́n máa share káàkiri tó yẹ kí mo mọ̀ pé wọ́n ṣẹ̀ ti ń share lọ́wọ́lọ́wọ́. Adúpẹ́ lọ́wọ́ yín bàbá mi. A tún máa rí pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, a tún máa gbọ́rùn yín ní gbogbo ìgbà. Ẹ̀yin náà la máa rí bá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ ṣé gan bàbá mi káká. Lílọ gbígbọ́ yín kò ní gbọ́mọ aráyé nú. Bẹ́ẹ̀ nítorí a fẹ́ fi ètò parí sí ìparí ètò báyìí. Gbogbo fífẹ́fẹ́ yín kọ́lọ́mbà yín fi ẹ̀kọ́ kọ́lọ́mbà yín kọ́. Mo kí ẹ̀yin bàbá mi náà nílé lóko lájò lẹ́yìn odi. Àánú Ọlọ́run máa dé bá gbogbo wa pátápátá. Aburú káburú kankan ò ní ṣẹlẹ̀ sí wa. Mo wá kí wa, mo fàsìkò yìí kí wa wípé gbogbo tó kù sí lọ́rọ̀ wa Ọlọ́run ọba bàbá láàánú á bá wa gbọ́. Mo fi àsìkò yìí dágbére fún yín pé ó tún dàárọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Èmi náà lẹ́ máa bá, ẹ̀yin náà ni màá máa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ ṣé gan, ó dàárọ̀.